olùtọpẹpẹ tó ń fa kò mú òkun yọ láì figbá kan bò wá ń tó ń ṣèwádìí tó múnádóko fìdí òdodo múlẹ̀ òun ni gbogbo ayé parapọ̀ tí wọ́n ń pè ní atọpẹpẹ. atọpẹpẹ lè tó àmì ló tètè. tẹ́ ó máa wò tẹ́ ó máa tẹ́tí gbọ́ lórí ìkànnì amúdúdú Royal TV ìyẹn lórí ìtàkùn alátagbà ẹ̀rọ ayélujára kárí ayé. atọpẹpẹ kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín ìjọba ló pa yín tì ní abẹ́nìkan ló ń ba nǹkan ní ìjọba jẹ́. wọ́n fọwọ́ ọlágbá olójú ni àbí nǹkan ń ṣẹlẹ̀ nínú ìdílé rẹ̀. àṣírí ìwò lẹ fẹ́ mọ̀ nípa ìṣẹ̀mí ayé àti ọ̀nà àbáyọ kúrò nínú ogun tó ń jani tó fi mọ́ àṣírí ìwòsàn pẹ̀lú àwọn ìtàn tó farasin kó kárí ayé.